ẹjẹ́ àtòjọmọ́ kíra wa papò ọjọ́ méjì mẹ́ta ẹ kú dédé àsìkò yìí níbikíbi tẹ́ ẹ bá tún ti láǹfààní láti tún máa gbóhùn mi ní wákàtí ọ̀wọ̀ yìí Ẹwà Èdè Yorùbá TV òun náà lè wà láìpọ̀ ṣẹ̀ṣẹ̀ níbi tá a ti ń ka àwọn ìwé aládùn lọ́lọ́kọ̀ ọjọ́ kan ìwé tá a ń kà lọ́wọ́ òun náà ni kárìn kápọ̀ láti ọwọ́ Ládẹ̀jọ Òkédìjí kọ́lọ́ngọdẹlẹ̀ fi yan rí Súlè Sọlápàdé àti Tàfá kalẹ̀ ní ìdí aró ó juwọ́ sí wọn ó sì wá mọ́tò rẹ̀ lọ Tàfá ń juwọ́ sí tagbára ó ń pa ahọ́n lábẹ́rẹ́bẹ́rẹ́ bí ajá bíi kí Súlè ọmọ ìlọmọ ni màá bá Ọlọ́run o Súlè má mú búkà gbẹ́ o mo ti ẹ̀ jẹ́rìí nbí tó ti ń bọ́mọ ìyá ẹlẹ́mú tagi ẹ̀mú orí tètè tán bàbá ṣe aláwò kí n lọ́ọ́ bá òun kó ẹrù tí wọ́n já kalẹ̀ nínú mọ́tò tẹ̀lé Lápàdé wọ́n wọnú ilé lọ bí Tàfá ti ń sọ̀rọ̀ yìí Dàdá sáré wá pàdé wọn ẹ káàbọ̀ bàbá àlejò kan ti ń dúró dè yín látẹ̀ẹ̀kan mo ní kí wọ́n dúró mo ní ẹ̀rìn pẹ́ dé ta ló nítọ̀hún àwọn mọ̀mọ́ kan báyìí ní kọ̀pẹ́tẹ́ jáde lẹ́ẹ̀kan tí wọ́n fi dé tí wọ́n ń jókòó dè yín ńgbà tẹ́ ẹ tilẹ̀kùn pálọ̀ mo mú wọn lọ sí fàràǹdà àṣàlẹ̀ lẹ́yìn ìkùlé mo gbága fún wọn ńbẹ̀ mo béèrè pé ṣé wọ́n fẹ́ lọ ná kí wọ́n tún padà nírọ̀lẹ́ wọ́n ní àwọn ò dúró dè yín Lápàdé gòkè ó ṣílẹ̀kùn ó wọlé sí pálọ̀ ó gba gbogbo nǹkan tí Tàfá kó gòkè ó sọ ọ̀kọ̀ọ̀kan lọ́jọ́ síbi tó yẹ Tàfá gbọ̀nà yàrá tirẹ̀ lọ ṣùgbọ́n Dàdá dúró nípa àlejò tí mo wí sà mò ń bọ̀ n ò ní sinmi pàápàá ni ọ̀dà náà mo gòkè wá kí n tètè dá a lóhùn kọjá ń fẹ̀dọ̀ lórí òróǹro ó jókòó lórí àga kan láìpẹ́ Dàdá sì mú àlejò náà dé aṣọ àǹkárá lóró ó sì wọ bùbá irú rẹ̀ lé àbò márùn-ún ló borí bí ará òkè ọya bówé gèlè bí òwe kọ̀ hàn ó fi bẹ́tíkù dúdú kirikiri sójú bẹ́tíkù fẹ̀ǹfẹ̀ ni ẹkú kalẹ̀ sà kò kúnlẹ̀ ó lọ tààrà sórí àga kan ó jókòó lé ọyọ bẹ́tíkù kúrò lójú káàbọ̀ o dákun ṣe kánmọ́kánmọ́ ni o mo ti jáde látàárọ̀ bí mo ti ń wọlé nìyí bí ọmọ sì ti sọ pé ó ti pẹ́ tó ti ń dúró dè mí ńlọ jẹ́ kí n pé o gòkè wá báyìí oorun ló yẹ kí n lọ sùn lẹ́sẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n ńgbà tí n ọmọ rú ọ̀rọ̀ tó o bá wá mo ní kí n tètè dá ọ lóhùn ná bó bá ṣe nǹkan tá ò lè sún síwájú ká tètè mọ̀ ọ̀rọ̀ tó gbàárọ̀ àkìfalẹ̀ sọ o àlejò náà ní ẹ ṣé sà ọ̀dọ̀ dókítà Afọláyan mo ti wá àwọn ni wọ́n ní kí n dọ́dọ̀ yín láti ná lè dé ìrọ̀lẹ́ àná mo ti dé ọ̀dọ̀ wọn níbi tí wọ́n ti ń tọ́jú mi èmi ní Báyọ̀ Akínwùmí tó ti ń ṣe mọ́nẹ́jà báǹkì ọlọ́wọ́ ajé ní Ìjókòdó bó ti ń sọ̀rọ̀ lọ ló ń tú aṣọ ara rẹ̀ lọ́kọ̀ọ̀kan tó fi ba Lápàdé lẹ́rù pé àbí asínwín ni ṣùgbọ́n ó yé Lápàdé nígbẹ̀yìngbẹ́yìn pé ó fi aṣọ obìnrin parada ní ọkùnrin ní ó bọ́ ṣòkòtò péńpé ó sì wọ jákẹ́ẹ̀tì ọlọ́wọ́ kúkúrú lé kò dé fìlà èyí sì jẹ́ kí Lápàdé orí irun orí rẹ̀ dúdú kirikiri ewu ẹyọ kan ò funfun látàrí rẹ̀ Lápàdé wò ó tìyanu sí ẹni yìí làwọn onígbàlódé hàn léèmọ̀ tó bẹ́ẹ̀ dókítà Afọláyan tó rán wá kì í ṣàìmọ̀ fóun ṣùgbọ́n nítorí kí ló ṣe rán wá kí ló wí là wí a kì í wí pé kí ló fẹ́ wí Báyọ̀ Akínwùmí kó orò bí iṣu ṣe kú bí ọ̀bẹ ti ṣe bẹ́ẹ̀ kò sí ọ̀kan kù Lápàdé tó ti fẹ́ mọ́ kánjú tẹ́lẹ̀ ò kánjú mọ́ ó fetí sílẹ̀ ó gbọ́ gbogbo ìròyìn àgbọ́sẹ̀hùn tí Báyọ̀ Akínwùmí ń rò fún un ó fẹ̀yìntì ó mu sìgá ìran òótọ́ ràn là ń fojú lásán wò ó bí ìran bá jòran lọ ẹnu làáyà sílẹ̀ wò ó bí ìròyìn bá wá kọjá ìròyìn gbogbo ara la fi gbọ́ etí lásán ò tó bó ti jẹ́ nìyí ò alàgbà mo sún mo ti wá sún kàngiri òun ni dókítà fi dọ́gbọ́n aṣọ obìnrin fún mi bí mo ti jí láàárọ̀ yìí nítorí ó fura pé àwọn kan ti ń fi mú fẹ́lẹ̀ wọ́n ń sọ ẹ̀rìn mi òwúrọ̀ kùtùkùtù ń tasí ti gbé mi bí obìnrin kúrò ní ọsibítù níná lè ń dé mo wọ takisí yìí dé Dùgbẹ̀ níbi tí mo ti jẹun àárọ̀ ní búkà alámọ̀là kan wọn ò fura sí mi rárá níbẹ̀ pé n kì í ṣe obìnrin o mo farabalẹ̀ jàmọ̀là mo jẹran mo sì mú mínírà olómi ọsàn mo jáde mo fẹsẹ̀ rìn gbágbági mo rìn dé amúnigùn dé agbeni kò sẹ́ni tó wò mí lẹ́ẹ̀mejì mo ti ń lọ mò ń yà lọ́dọ̀ àwọn alátẹ mò ń wọ ṣọ́ọ̀bù mò ń yọ owó ọjà lóríṣiríṣi láì lọ́jà rà mo dé fọ̀kọ̀ mo dé gẹ́gẹ́ mò ń rìn láìsí ẹni tó ṣẹ̀ mí mo wá wọ bọ́ọ̀sì tí ń lọ sí géètì
mo sọ̀kalẹ̀ ní bẹ̀rẹ̀ ó ti wá dá mi lójú pé mo ti sá mọ́ àwọn ọ̀tá mi lọ́wọ́ mo ti bọ́ lọ́wọ́ wọn. ń bẹ̀rẹ̀ mo ti wá wọ takisí dé Ìdí Aró nìyí mo sọ̀kalẹ̀ nínú takisí mo wá sílé yín yìí mo dé wọ́n ní ẹ̀yìn lẹ ẹ̀sẹ̀ jáde òun kí n mọ̀ kí n ti máa wọkọ̀ bọ̀gbàrà tí mo jẹun tán ní Dùgbẹ̀ ṣùgbọ́n ohun tí ó ṣe ni ò ní ṣàìṣe ni ọmọ yín ṣàgbága fún mi ni mo fi jókòó dè yín alálùbáríkà ọmọ gbáà ni Ọlọ́run ó wò ó Lápàdé ṣe kí lo wá rò pé èmi lè ṣe sí ọ̀rọ̀ tó délẹ̀ yìí o ó ṣe padà sí ọsibítù kó o ṣe ọjọ́ bíi mélòó kan sí níbẹ̀ lábẹ́ ààbò àwọn dókítà àti nọ́ọ̀sì ó ráàyè sinmi dáadáa kò fi ráàyè ronú ọ̀nà tó gbà bọ́ pátápátá lọ́wọ́ àwọn adẹ́rùbani burúkú yìí. Akínwùmí ní gbogbo ìmọ̀ràn tẹ́ ẹ bá fún mi ni n ó mú lò porongodo bí mo bá Jẹ̀sẹ̀mú dún lápò Lápàdé. Akínwùmí sì tagìrì ẹ̀rù bà gidigidi ó dákẹ́ ọ̀rọ̀ tó ń sọ ó ń wò yéléyélé ó dààmú gidigidi. Hello ta ni? Lápàdé rí nọ́mbà ẹni tó pè é kò mọ ẹni tó ń lo nọ́mbà náà 182019291975 ta ni? Lápàdé pẹ̀lẹ́ o owó tó o fi gbájú ẹ̀gbà lọ́wọ́ Jọládé Àríyọ̀ dá a padà fún un ní wéréwéré bí bẹ́ẹ̀ kọ́ ilé ọ̀gá ju ọlọ́wọ́ àránṣẹ́sà owó ẹgbẹ́ ìgbàlódé ni o ìwọ oníjìbìtì lásánlásán yìí aláìlójútì àgbàyà sóun lọ sọ pé mo gbowó lọ́wọ́ ni àbí wọ́n ló rò bẹ́ẹ̀ ẹ̀yin wo ni ẹgbẹ́ ìgbàlódé yìí ṣé ẹ ti lọ farahàn ní àgọ́ ọlọ́pàá àbí ròyìn tí ìkànnì ó kì í gbọ́ràn o a sì ti kìlọ̀ fún ọ tó o ọkàn lọ́ràn gbọ́ ni o àpèdán hàn rí àbí o ti gbàgbé ojú mi tó ti yá ọ̀pá ọ ni ò ní jẹ́ kó gbọ́ o mọ̀ ń gbọ́rọ̀ rẹ òyì gbọ́ràn ẹ̀sìn ara rẹ lọ fẹ́ rí kíákíá ni pẹ̀lú àṣẹ tá a pa fún ọ báyìí ní aago 8 àbọ̀ alẹ́ òní fi owó náà lé orí pèpele ara ilẹ̀kùn àbáwọlé ojúde rẹ kó o díjú sáré kú níbẹ̀ ṣọ́ra o ọ̀rọ̀ tí ọkàn ọ lọ́wọ́ tí ọkàn ọ lẹ́sẹ̀ má jẹ́ kó ṣe kó pa o ṣùgbọ́n o ọ̀rọ̀ ọlọ́rọ̀ la pa òbí sí bí bẹ́ẹ̀ lọ bá fẹ́ ọ gbọ́ ohun tí Fáwí ni ó ní mo dére mo rìn re èmi ni mo mọ̀rìn àrìn kó rìn wọ́n ẹ̀sẹ̀ ń kó ń ọ̀rọ̀ sílẹ̀ ní mo wọlé wẹ́rẹ́ báwọn láàfin ọba Ìgbíní èmi kì í sọmọ olóhùn ìrìn àrìn kò ní mo mọ̀ rìn èyí tí mo bá gbà èyí tí mo bá jẹ àjẹgbé ni gùn jẹbọ àjẹgbé làkàlàmọ̀gbó jòkú èpè tí a sẹ́sọ ìrókò ara nífi san ojú ọ̀rọ̀ ní lẹ́kẹ̀ omi òsè bàtà Jẹ̀sẹ̀mú dákẹ́. Lápàdé rẹ́rìn ìyàngì ó dúró gbọ́ àyájọ́ yòókù mọ́ ni ojo olójo omi rí àkọ́sórí inú ìwé tí òun kà ló ti da jìnnìjìnnì bóyì tó fi pa ẹ̀ló kò fẹ́ forí gbà á sán àwọn ojo tó ń fẹjú mẹ́ni ẹlẹ́ni gbogbo. Mọ́níjà àwọn tó ń fìtínà rẹ ni àwọn ló ń pè mí yìí lórí ọ̀rọ̀ ẹlòmíràn wọ́n rí èmi náà pa bí òpè níjọ́sí wọ́n wá ṣe bí bẹ́ẹ̀ ni mo so ẹ̀gbẹ́ tó wọn ò mọ̀ pé ejò ti wọ́pọ̀ níbi tàná àti ojo lásánlásán ni wọ́n kòkòté tí ò lè pa kúrú mọ́lóko ṣàkí ń ṣe bí ọ̀rá ìjẹ́ǹjẹ́ ànádùn méhoro wọn ò mọ̀ pé iná làwọn fi ń ṣeré wọ́n ṣe bí bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ fìgbà gbogbo túra lẹ̀ bí ọ̀dẹ̀ Jẹ̀sẹ̀mú mìíràn tó dún lẹ́ẹ̀kan yìí lápò Akínwùmí ló ti dún Akínwùmí yọ jáde ṣùgbọ́n kó tó gbé e détí Lápàdé ti sáré gbà á nọ́mbà 182019291975 náà tó ní Lápàdé gbé e sétí láì fọhùn nígbà tó yá Jẹ̀sẹ̀mú ń sọ̀rọ̀ mánéjà ńbo lọ wà ó tún ti kú òní náà lè ń dé a sì ọ́ débẹ̀ lánàá wípé èkú tó bá ti lópò kì í ti aré sá àmọ́ gbogbo ibi tó lè sá sí o mọ́tànra rẹ jẹ́ o ọwọ́ wa ó tẹ̀ ọ́ bó o kó wọ ṣàìjò ọgbọ́n lójú ara rẹ ọfẹ́ gọ sẹ́yìn kankan àánú rẹ ṣe mí ọmọ nàgọ́ ọlọ́pàá ni Jẹ̀sẹ̀mú dákẹ́. Lápàdé ní èdè wọn ń yé mi bọ̀ àwọn ọ̀rẹ́ rẹ tí wọ́n ẹ̀ṣẹ̀ pè mí tán náà lọ́fẹ́ kàn sí ọ wọ́n ní àwọn sìn ọ́ dénà lè ń dé ní àná wọ́n ní àwọn ti mọ̀ pé o ti kúrò ní ọsibítù ṣùgbọ́n àwọn ò tí ì mọ ibi tó sá pamọ́ sí wọ́n ní ò lè bọ́ lọ́wọ́ àwọn o ìtú yòówù tó o lè pa wọn ò mọ ibi tó o dé dúró sá o ti fèyí rìn jù wọ́n lọ. Alàgbà ìrírí yìí kà mí láyà látọjọ́ tí mo ti ń ṣiṣẹ́ n ò rírò èyí rí láìṣẹ̀ láìrò
alàgbà wọn gbógun tì mí ṣùgbọ́n mo mọ̀ pé Kristi ó ṣẹ́gun fún mi. wọ́n ṣe jù bẹ́ẹ̀ lọ sí Kristi fúnra rẹ̀ ńgbà tó wà láyé ó sì borí wọn. wọ́n kàn án mọ́gi báyìí ó tún súre fún wọn ni. nítorí náà èmi náà kò ní fi àwọn abínú ẹni yìí rè. àdúrà ni wọ́n máa gbà fún wọn pé kí Ọlọ́run ó yí wọn lọ́kàn padà. wọ́n fẹ́ dán mi wò ni ṣùgbọ́n irọ́ ni wọ́n ń pa o, èké ni wọ́n ń ṣe o. n ò ní gbé wọn ṣépè o ṣùgbọ́n mo mọ̀ pé ìpín àìsàn ni yọ́ pa láròká. Lágbàdí òwe nǹkan kan títí Akéwùmí fi ṣàròyé tán. ó rò ó nínú ara rẹ̀ pé ǹjẹ́ àdúrà lè yí irú àwọn ewèlè náà lọ́kàn padà mọ́. wọ́n ti takàn mọ́lẹ̀ nínú iṣẹ́ ibi sí àdúrà nìkan láti yanjú ọ̀rọ̀ wọn. ohun gánágáná lè ti bàjẹ́ bí Ọlọ́run ó sì fìyà jẹ katikíìsì kò ní jẹ́ níṣíjú ọmọ ìjọ o. àwọn eléyìí ó ti ṣuṣẹ́ láwùjọ kí Ọlọ́run tó yí wọn lọ́kàn padà ó kú làákàyè mọ́níjà. ṣùgbọ́n kí làwa gẹ́gẹ́ bí ẹ̀dá lè ṣe báyìí lápò ara wa àṣà gbọ́dọ̀ ràn Ọlọ́run lọ́wọ́ kí la ṣe kọ́lọ́nsà dáàbò rẹ̀ bò wá kí wá ní dókítà Afọláyan rán wá ṣe lọ́dọ̀ mi o. wọ́n sáà ní kí n wá ní wọn ò ṣàlàyé. wọ́n ní àwọn nígbàgbọ́ pé ẹ tọ́ mi sọ́nà dáadáa. Tàfáwọlé wá ó ní àlàyé bàbá mo fẹ́ fẹsẹ̀ kan dé Lábọ́ n ó sì fẹsẹ̀ kan dé Olúòkun n ó fẹsẹ̀ kan dé Mọ̀lété n ó fẹsẹ̀ kan dé Kúdẹ̀tì n ó sì fẹsẹ̀ kan dé. ẹsẹ̀ mélòó ló ní Tàfá? ẹ má tu wo ọ̀kùn ọ̀lẹ́sẹ̀ tó mi o, mo kàn fi wọ́n pamọ́ ni o. mo lè lọ sọ́tún kí n lọ sósì lẹ́ẹ̀kan náà. bí èèyàn bá ń wò mí kò lè mọ ibi tí mo ń lọ. àṣẹ̀ṣẹ̀ jáde akàn ta ló mọ ibi tó ń lọ. èmi Tàfá Ìgìrìpọ̀ ọmọ Láwálé ajá mọ láyà bí obìnrin tó dọkùnrin bí alájà tó di pásítọ̀ tó fẹ́ fi tirẹ̀ kú bá bàbá àlàyé Lápàdé bú sẹ́rìn ó ní. mọ́níjà máma fi tí sí ti Tàfá o, aláwàdà kan lásán ni ṣùgbọ́n ó ní kì í jẹ́ kójú ó kún mi a sì máa dá mi lára yá ńgbà tí ọkàn mi bá fẹ́ rẹ̀wẹ̀sì. ó sì tún wúlò láti máa bá mi rìn kó má bàa ṣe mí lèmi nìkan nílé lóko nírìn àjò. Ọlọ́run má ṣe ni lẹ́nìkan ṣoṣo kárìn kápọ̀ ìyẹni mò ń gbọ́rọ̀ rẹ. Tàfá o lè máa lọ kó o fẹsẹ̀ kọ̀ọ̀kan dé 40 ìlú ṣùgbọ́n má pẹ́ jọjọ lálẹ́ o. mò ń fura pé iṣẹ́ kan yọrí bọ̀ tá ó ṣe lálẹ́ òní àti ń gbómi rẹ̀ kaná. bó o bá wá ń padà bọ̀ gbogbo ẹsẹ̀ tó o kó lọ ni kó o kó padà wálé o. ó dàbọ̀ mi ò sá o mi ò yẹ mo wà bí ẹwà mo ṣú ọ̀dọ́ ba. gbogbo iṣẹ́ tó bá súyọ àwùjọ ṣe ni ẹ̀dá gbogbo rẹ̀ dúró dè mí. bọ́n bá fẹ́ gbọ́dà lé mi màá yẹ màá ṣe gudugudu 7 yàyà 10 yàyà 6 ti tó gudugudu 7 náà máa lọ. ṣùgbọ́n wá o má tilẹ̀kùn yàrá rẹ o. mo lè lóko tó dé o ilẹ̀kùn odó lè dúró torí ẹran lásán ni àgbàlagbà bí mo tilẹ̀ wá tì í síbi kẹ́ fún nípa lásán ni. ṣé ẹ fẹ́ lálejò abo ni ẹ ò fẹ́ lu yàrá àtiyín. mo ní ọmọ tilẹ̀kùn àṣẹ nìyẹn sà mi ò sọ lọ́tẹ̀ n ó ṣí sílẹ̀ ní gbaragada. Tàfá jáde lọ. ọ̀rọ̀ wa dọ̀rọ̀ ara wa táfọ́jú fi dárìn ẹgbàá fà. bá a bá rí ọlọ́rọ̀ ẹni sọ̀rọ̀sọ̀rọ̀ ládàá jẹ́ àṣètò kan báyìí ná. so lè farapamọ́ lọ́dọ̀ mi ní títí àṣálẹ́ pátápátá. àwọn ará bí ń gbin nìkan a ò mọbi tí wọn ó ti yọjú ṣùgbọ́n tójó tìyẹ́ làpárò fi ríran ká má fojú lẹ̀ ká má fọkàn lẹ̀ fọ̀tún yọ fòsì yọ fagbede méjì yọ. àwọ̀ sì ti múra dè wọ́n ó ń bọ̀ àwọn ládẹ sílẹ̀ dé o. àárẹ̀ gẹ̀dẹ̀ wọ́n ká lè rí wọn mú ẹ mà ṣe o. gbogbo ohun tí ẹ bá ní kí n ṣe ni n ó ṣe. dókítà Afọláyan ti ní kí n gbọ́ràn n ó sì gbọ́ràn. kíní yìí ń gèjì àmì àrùn tí ń pa bàbá tí ń pọmọ tó ń pa gbogbo ará ilé ká mọ̀ pé láìpẹ́ rí mọ̀. bàbá kébòsí rẹ̀ kò léèwọ̀ ká mọ̀ fọn rere rẹ̀ ni. bẹ́ẹ̀ ní kí n sùn nílé yín yìí lónìí déédéé ara mi ló ṣe. kágó kó fọ̀rọ̀ síbẹ̀ kó sùn nílé lónìí kárìn kápọ̀ yíyẹni. mọ́tò kan dúró níwájú ilé nísàlẹ̀. Lápàdé yọjú wò ó lójú wíńdò ó sì rí i pé Áùdù ló wakọ̀ náà. kíákíá ló ronú tó sì sọ fún Akéwùmí pé kó gba àtẹ̀gùn ẹ̀yìn kò lè sọ̀kalẹ̀ kó sì dúró nísàlẹ̀ títí àlejò ń òfin lọ. ó ní kó sọ fún dàda pé kó mú un lọ sí yàrá Tàfá kó dúró de òun níbẹ̀. Akéwùmí sáré dìde ó kó aṣọ gbogbo tó ti yán sílẹ̀ ó gbé àpamọ́wọ́ rẹ̀ nílẹ̀ ó sì gba ọ̀nà ẹ̀yìn kò lè sọ̀kalẹ̀. ẹsẹ̀kẹsẹ̀ ni Áùdù ṣílẹ̀kùn iwájú ilé wọlé òun àti Lápàdé kíra wọn. ikú ń dẹ dẹ̀dẹ̀ ń dẹkú ni ọ̀rọ̀ àwọn méjèèjì bí àwọn ajẹkẹ méjì tó ń sọ ara wọn lẹ́sẹ̀ẹ́. onílé ní lọ́wọ́ àlejò dì ẹrù
òní lọ́jọ́ pàdé wa àbí Audu kọ̀dẹ̀ kẹta lónìí aládùúgbò kì í dọ́la àbò gbàgbé bínú ò tí ì tán lásọ báwo lẹ̀jẹ̀ ṣe lè tán lè kánná ó jókòó lé àga kan iná wo ló tó ń jẹ ọ́ nínú aṣọ rẹ o mùmùràrà bí iná orí adẹ́tẹ̀ ọ̀rọ̀ wa ẹ̀kan náà ni mo tún bá wá Jọládé ẹ̀ tí èrè náà ẹ ò ṣe ìkéde lórí rédíò rere báwo ó sọnù ni àwọn kọlọ̀ràn sí kan ló ń fìtínà rẹ̀ ó kọ́kọ́ rò pé ìwọ alára ló ń dúnkokò mọ́ òun èyí ló jẹ́ kó wá kówó tùlùtùlù fún ọ nígbà tó ruwọ́ ọ̀hún dà sílẹ̀ fún ọ tán àwọn tó pàṣẹ fún un gan-an pé kókó wọ̀ ọ̀hún wá pàdé àwọn lọ́nà oko wá yarí mọ́ ọ lọ́wọ́ bí ọmọ aláǹdà wọ́n fóònù wọ́n ní dandan gbọ̀n kó bá àwọn wá owó mìíràn wọ́n ń lérí wọ́n ń halẹ̀ pé àwọn ó ṣe é léṣe àwa ò ní jẹ́ á dáàbò bò wọn ò ní lè rí igbé ṣe ń bo ní gbogbo ẹjọ́ tó tò kalẹ̀ yìí gbé kàn mí ọjà rí Audu sóun lọ sọ pé mo ní kò ń wo mowó lọ sọ́nù oko owó tùlùtùlù àbó ti pè é ṣe tùlù ló ń dà ó láàmú ọ̀tọ̀ làwọn tó ń béèrè owó lọ́wọ́ rẹ̀ ó ṣe wá kàn mí ọjà rí gbọ̀ngbọ̀n lọ́kàn ọ́ ṣẹ̀wò mọ́ ọ lára pẹ̀lú ìwọ Lápàdé ni Jọládé kówó fún nítòsí Àpápá Ọ̀dàn lọ́sàn-án yìí bá ò bá dáràn la ṣe lórúkọ ẹni tí ò rìn nípasẹ̀ olè a kì í purọ́ rẹ̀ mọ́ àwa ò sì lè gbọ́ ká má ṣe ìwádìí ṣọ́ra o Audu rántí o ìwọ fúnra rẹ̀ bá mi ní Àpápá Ọ̀dàn ọ̀hún àbọ̀ ọ̀bá mi kì í ṣe pé mọ́tò tí mo wọ̀ lọ́yọnu tèmi àti àwọn tèmi ń sára ríndín ńgbà tí wọ́n ń tún mọ́tò ṣe ìwọ náà lọ sọ nígbà náà pé Jọládé ọ̀hún kọjá lọ́dọ̀ mi kó tó dé ọ sọ pé òun ló lé débẹ̀ sọ ọba owó kankan lọ́wọ́ mi ń bẹ̀ ọ̀dà Lápàdé kí ló wá débẹ̀ nígbà náà bí kì í bá ṣe àdéhùn àti pàdé rẹ̀ ṣe bí ọ̀rọ̀ àsọtì ní jẹ́ kínní àná ó kàn wá ṣẹlẹ̀ pé àwòdì ló tètè gbé adìẹ tí àṣà fẹ́ gbé ni ojú rẹ̀ ò kúkú fọ́ bí mọ́tò ò bá yọnu sí ọ̀nà mi ò ti ní jìn bí mo bá ti lọ sọ́ọ̀bà mi ń bẹ̀ mọ́ sì jára rẹ̀ yàn o ìwọ náà lọ sọ ní ìsinyìí pé ọmọbìnrin ọ̀hún ti jẹ́wọ́ fún ọ pé kì í ṣèmi lòún wá pàdé ń bẹ̀ ẹlẹ́nu méjì ni ọ́ ṣùgbọ́n ìwọ ló gbowó lọ́wọ́ rẹ̀ ìwọ ló fún lówó irú ọmọdé bẹ́ẹ̀ yẹn kó mọ hùwà àgbàyà lọ́dọ̀ rẹ̀ Audu Karimu ìwọ ni Jọládé kówó fún níṣojú rẹ̀ fúnra rẹ̀ ló sọ bẹ́ẹ̀ ó sì gbà gbọ́ ó sì gbówó lọ́wọ́ mi nítọ́lọ́hún n ò rówó lọ́wọ́ rẹ̀ n ò sì rówó nínú mọ́tò nítorí mo dọ́gbọ́n yẹnu mọ́tò yẹn wò ìyẹn ni ò yé mi ṣùgbọ́n bóyá oògùn rẹ ló mú mi n ò sí bùtù ọkọ̀ wò ẹbí mi ní tó fi jẹ́ pé ìwádìí ò tí ì dunlẹ̀ tó kínní kan ló dá mi lójú tó àdá ọgbọ́n jìbìtì ló ń lò ọwọ́ rẹ̀ ọ̀mọ́ pàápàá níbi tó sápamọ́ sí ni n ò tí ì mọ̀ ó ń fi jójú kan bò mí lójú a sì ti kéde o pé ẹni tó gbé àwọn ìpátá fipá gbowó ọ̀hún pọ̀n ń wájà ọlọ́pàá gbájú ẹ̀ ló ń ṣe ọ̀dà o Audu mo fẹ́ nara ọ̀rẹ́ mi mo fẹ́ nàyìn díẹ̀ ìwọ náà tètè máa lọ kó o lè ráàyè pa náírà mélòó kan sí kílẹ̀ ò tó sú bí táyà tọ́lá ò bá ṣe rí lálẹ́ mọ́tò tí yóò tanná ojú kan ń kọ́ tàbí èyí tí ò ní tanná kankan tàbí èyí tí yóò tanná ràkọ̀ràkọ̀ tí ò ní ríran jìnnà tètè bẹ́ sí gbòòrò kó o lè rówó mú relé lálẹ́ ọmọ tó pa owó wálé nìyá rẹ̀ ó yìn ṣé bí wọ́n ti ṣe nìyẹn nígbà tó wà níṣẹ́ ọlọ́pàá ayé ò tí ìpolúkúrú musu báyìí nígbà tèmi ọlọ́pàá ìgbàwọ́ aṣọwọ́ kúdúró ojúkojú báyìí nígbà yẹn wọn ìgbowó bọ̀bẹ́ lọ́nà ìmọ̀ra kò dé ní. nígbà tí ìgbà wá yí padà tí ẹni afowósọ́ ń kówó ná èmi ti kú ò ẹ̀yìn gẹ́rẹ́ ni bí ìṣẹ̀lẹ̀ Sódèjì ẹ̀kẹta kì í ṣèmi lọ lórí ọlọ́pàá ń gbàdán gbà náà amúgbálẹ́gbẹ̀ẹ́ ni mí olómele kì í sọ pé bèrè ọ̀dà kì í ṣe pé mò ń dẹ̀yìn ọlọ́pàá òde òní lẹ́jọ́ o ìgbà tó délẹ̀ ń lò ó ẹ̀yin ọlọ́pàá àgbàlódé tẹ̀ ń wá àwọn ọmọ ẹgbẹ́ àgbàlódé kiri ṣàgó ń búgò àbùké ń bu àràrá kò burú o Lápàdé ẹ̀gùn òpé kó yin ó má dùn bó ti wù ọ́ kọ́ ọmọ bàwá jẹ́ èmi ń lọ ná láyọ̀ o ṣé a ó tún ríra lónìí ilẹ̀ òkúkú tí èso tán ń bè ìfẹ́ bá wà bá a bẹ̀rẹ̀ wa wò nígbà àgbà kò léèwọ̀ Audu dìde lórí àga ó dé ẹnu ọ̀nà ó yírùn padà ó ní ká pa àwàdà tí ó Lápàdé ká sòótọ́ ọ̀rọ̀ kí ló pa ìwọ àti ẹgbẹ́ ìgbàlódé yìí pọ̀ kò sẹ́nì kẹta pẹ̀lú èmi rẹ báyìí jẹ́wọ́ fún mi n ó sì bọ́ láṣìírí
àwọn onígbà onígbàwọ́ nàtán fún mi kí n lè rí dé àwọn ọ̀bàyéjẹ́ náà tí ń da tẹrú tọmọ láàmú. ṣé bí ìwọ lo lórí ọlọ́pàá àgbà lóde yẹ̀yẹ́ kọ́ o. mo jẹ́wọ́ ọ̀bùn dasọ̀rọ̀ mi o. wípé kó o fi èmi rúgbó kí n di táńtọ́ lọ́hùn mú un táńtọ́ lọ́hùn mú un mú un má jẹ́ kẹ́ran lọ ọ̀kárí mú un bí táńtọ́ lọ́hùn bá wá mú ehoro tán ọ̀kárí táńtọ́ lọ́hùn ọ̀kárí wò ẹ gbà lẹ́nu ẹ̀ ẹ má jẹ́ kájà ìwé fi yín bẹ̀rẹ̀ jẹ́ èmi lọ fẹ́ fi rúgbó. Audu ṣòwò tiẹ̀ lọ́tọ̀ kó lè mọ iye èrè tó jẹ kìnìún ò ní sakápò ẹkùn kálukú ọ̀sọ̀dẹ rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni èmi ọ̀bá ọ̀dẹ̀gbẹ́ o ọ̀ ń bá a bọ̀ o lápàdé oní nǹkan làájẹ́ ó ṣe o fiṣẹ́ ìwádìí fún àwa pátì igbá gbọ́n mi ó tì í ẹrù apẹ̀rẹ̀ kọ́ o gọ̀gọ̀ tó ń kábì tó ń ká kòkó ọjọ́ tó bá fẹ́ ká odi ẹ̀yìn ní yọ́fà yá o orẹ́ni tó lè fẹ́ yíyọ èso lára pákó àbánìkan ń dá ìkan ò lè mọ òkúta ó ṣe wọ́n sì tún ní àwọn kan náà tó ń fi námọ́jọ́ládé náà ló ń fi mọ́nẹ́jà báǹkì ọlọ́wọ́ ajé lògbòlògbò wọ́n ní òun náà ti yọ nínú hílà èlò tí àwọn jàǹdùkú ọ̀hún kó sí ṣé o ti gbọ́ nípa èyí ṣé bó oníṣẹ́ tèmi kọ́ bó bá ṣe bó ti wí ni ọlọ́run á kó o yọ bí ọwọ́ rẹ̀ bá mọ́ ṣùgbọ́n bí ọwọ́ rẹ̀ ò bá mọ́ ntọ́jẹ ló yọ o sọ gbọ́ pé mọ́nẹ́jà ọ̀hún sì sá mọ́ wọn lọ́wọ́ sá wọ́n ní wọn ò mọbi tó wà báyìí látìgbà tó ti kó sí páńpẹ́ wọn ni wọ́n ti ń tọ́sẹ̀ rẹ̀ kiri ṣé wò ó gbúrò rẹ̀ kí ni tèmi kọ́sítọ́mà rẹ̀ ni mo jẹ́ ní báǹkì àbọ̀mẹgbẹ́ àgbàlódé àbọ́lọ́pàá àgbàlódé èmi wá dàbí mọ̀lẹ́bí rẹ̀ kọ́ àbí alábàágbé rẹ̀ fi mí sílẹ̀ o Audu máa bá ṣe tìrẹ lọ o tèmi tó mi lẹ́rù tẹ́lẹ̀ mọ́dìkúta sẹ́rù mi o jẹsẹ̀ mo dún lápò lápàdé ṣùgbọ́n kò yọ jáde gbogbo aṣọ kọ́là sá lóòrùn Audu ń wojú rẹ̀ ó dákẹ́ tì ò ní dá lónìí àbí ẹ̀lú rẹ̀ kọ́ ló ń dún yẹn kí lọ́kàn ọ́ Fálànà gbọ́ tiẹ̀ tara ẹni là á gbọ́ ta la gbá létí ta létí ń ro kí n má bàa gbọ́rọ̀ tó fẹ́ sọ àbí ọ̀rọ̀ àṣírí tẹ́lòmí ò gbọ́dọ̀ bá ọ gbọ́ ọmọdé peku ó dẹ́ku jẹ ọpẹyẹ ọdẹyẹ jẹ ọjọ́ tó bá pa ọ̀ràn gòdògbò ní gbé wálé wá fún òbí rẹ̀ ń ó máa dúró dè ọ́ ń ó lúgọ ń ó máa retí sáà máa lọ àlọ́ àṣejù bàbá ojú lọ́gẹ̀gùn dèmí ewu ń bẹ lóko lóńgẹ́ pàápàá èwù ní báyìí ńlá parí orí kẹfà pẹ̀lú ògo àti agbára ọlọ́run orí keje náà láti tẹ̀ síwájú láìpẹ́ àkọlé tí ń bẹ ń bẹ ìyẹn dà tán gan. tó wá jẹ́ ìgbà àkọ́kọ́ nìyí tẹ̀ ẹ̀sẹ̀ ń wọlé sí ìkànnì yìí Ẹwà Èdè Yorùbá TV ẹ má gbàgbé láti subscribe sí channel yìí pẹ̀lú àwọn channel àkàndá ọ̀rọ̀ Awíkonko tó tún kù bí àkàndá ọ̀rọ̀ Awíkonko live Ẹwà Èdè Yorùbá TV akọ́mọlédè Yorùbá TV òwe Yorùbá TV oríkì Yorùbá TV àṣà Yorùbá TV ìkórìtà kò yé mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí ẹ bá wá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ bá mi sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257 +1 937 969 0257. èdè àti àṣà Yorùbá ò ní parun orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nimẹ́ni àjò wa ṣe o.